Gbogbo àdúgbò wa ó dákẹ́rọ́ bíi pé Mstar reke Mstar tó sọ̀rọ̀ ẹ̀ di Pastor Isaac. You are blessed. Ẹ pẹ̀lẹ́. A dára fún yín. Amen. Amen. Yorùbá ní bínú ṣe rí lóbi yàn. Ẹ̀yin náà wá bọ̀. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin gbóyìnbó dáadáa? Yes. Láti ìgbà tí Ọlọ́run ti pè yín, òyìnbó lẹ máa fi ń ṣiṣẹ́ ìránṣẹ́. You got it. A dára fún yín. Amen. Iṣẹ́ kan wà tó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tá a fẹ́ ṣe. Wow. A fẹ́ gbàdúrà fún aláìsàn kan ni. Mo dẹ̀ rí i pé ẹ̀yin gbóyìnbó máa ń fòyìnbó gbàdúrà. Yes. Tó tẹ́mi bá ti ń gbàdúrà ní Yorùbá, ẹ̀ máa fòyìnbó fáyà. Wow. I should be speaking in tongues. Ẹ máa fi èdè fọ̀. Yes. Ó yé yín. Yes. Ó máa yọ owó gan fún yín o. Àló máa yọ owó gan fún yín. Ó máa yọ owó fún yín. I see. You mean big money? Tí yín náà, alẹ́ máa rówó níbẹ̀. There's no problem. I will do it. I'm ready. Yes. Ọdún bó ti máa yọ owó yẹn máa ṣe. Àdàrà ẹ̀yin tí wọ́n ti gbóyìnbó jù báyìí máa ń láìkì owó gan. Ẹ pẹ̀lẹ́. Àdàrà fún yín. Ẹ jẹ́ ká lọ síbẹ̀. We can go. Lẹ́sẹ̀kẹsẹ̀ láì fi àkókò ṣòfò. Oh wow. Àdàrà fún yín. Our people are only qualified to guide pipelines. Wow. Ẹ pẹ̀lẹ́ sà. Àdàrà fún yín. Lọ́run kò dáwọ́lé yín. I'm really happy that you guys are here. Wow, inú mi dùn pé wà níbí báyìí. Ẹ wo, olele. Ayé mi tèmi bá mi. Òun náà rè, but since I've paid you guys, ọkàn mi balẹ̀ lórí yín. I know you are going to do a good job for me. Mo mọ̀ pé Ọlọ́run pè yín. No problem. Ọlọ́run pe àwọn náà, bọ́lọ́run ṣe pè mí, lọ́run ṣe pè wọ́n. Wow. Yes, I'm a prophet. So you are a prophet. Yes. You are an evangelist. Bẹ́ẹ̀ni. Then that means ìfẹ̀dọ̀ lórí òróró ọkàn mi ti balẹ̀ nìyẹn. Bọ́n ṣe wà yìí, ọ̀nà English lọ́lọ́run gbà pé wọ́n. Yes. Bẹ́ẹ̀. That's beautiful. So I'm so happy to have you guys. Ẹjọ́ tí inú mi bá lè dùn, I'm going to increase your pay. Ṣé ọ̀nà owó kọ́ ni problem? Ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ evangelist. Mo ti sọ fún yín tẹ́lẹ̀, money is not my problem. What did I say? Money is not my problem. Tó bá ń gbẹ́gbẹ́ kí n increase owó yín ni, I will give you money. But ọkọ tí mo fẹ́ ṣe ni ẹ kò ṣiṣẹ́ yín. That's all. Oh, that's all I want. So mo máa wà nínú ilé. Ọlọ́run máa ràn yín lọ́wọ́ sir. Thank you. Ẹ múnú mi Èyí fẹ́ dùn. máa lọ. Yeah. Ká máa ṣe iṣẹ́ lọ pẹ̀lú ọmọ yín tó yà wò. Evangelist. Kẹ́yìn wọlé. Ẹ mọ̀ mí kó tó dànù kó ṣe pé arígbábuwó lèmi. Bẹ́ẹ̀ni. Owó yẹn wà lẹ̀ so Ó yé mi. tẹ́ bá ti parí Wọ́n ní iṣẹ́. kúkúrú èdè. Ká máa wo ọmọ yín tó ya wèrè, ká máa wò sàn lọ, ẹ̀yin wọlé lọ. Owó wà nílé. Continue. Èmi máa rán owó níṣẹ́ ni. No problem. Ẹ̀yin gbóyìnbó, wọ́n ní ọmọ tó don't ya worry. wèrè yìí. Ká máa wò sàn lọ, àwọn fẹ́ wọlé. No problem. There's no problem. In as much there's money. There is money. You have my evangelist, you have my number. When you are done, call me. Wà nílé tẹ́ bá ti parí nǹkan tẹ́ ẹ ṣe, just call me. Yeah, I will attend to you guys. Thank you very much. I'm so happy you are here. Thank you. Thank you. Ẹ pẹ̀lẹ́. Aláìsàn tán wé nìyẹn. Ṣé kò sí pé àyà yín ń já? Aláìsàn. I am not afraid of this. This is just simple things. Just minor things. Ẹ jẹ́ ká súnmọ́ nígbà yẹn. Are you mad or something? Kí ló ṣe yín tẹ̀ ń gbọ̀n? Gbóyìnbó mọ́ ni. No. Òyìnbó sí. Ọmọ yẹn bó ti wà ní skul ló ti òyìnbó ló yà nínú wèrè. Bẹ́ẹ̀ ni, tẹ́ ẹ bá lè sọ òyìnbó, orí ẹ̀ máa pé. Adara fún yín. Don't worry, this is just a minor thing for me. Minor thing. Yes. Adara fún yín. Ẹ má sàṣẹ yẹn súnmọ́ bẹ̀. Ẹ súnmọ́ bẹ̀. Kí ló dé? Ẹ súnmọ́ bẹ̀ sẹ́. Ẹ má gbọ̀n. Ayé mi tèmi bá mi. I command you, you the spirit of madness, I cast you out now, in the mighty name of Jesus. Out now, out.
Every time I started begin, so biker would give me them. I command you by the power of God. Out in the mighty name of I command you. Out now. A fairly weary. You want to see crazy? Out! Spirit of madness! Out! No. Out now! Out! In the mighty name of Jesus. Out! Oh, not too much. Out now! We need to second. You know? Hey, out! Don't be stubborn! You this spirit! 70 years old man! Out now! Spirit of madness! I command you now! Out! Now, even though to go to work and not day, you want to please others and displease olórí burúkú wèrè ya wèrè tí ẹ tún ya wèrè náà ló yọ rẹ a ti fẹ́ na wèrè lóyìnbó yẹn a ti fẹ́ na tiẹ̀ ta ó lò sí wèrè torí owó díjú kò tiẹ̀ lágbára owó bó ṣe ń lọ èmi tí mo gbọ́ mo yá dànù ó jí bùtà. ẹ pẹ̀lẹ́ gbogbo ènìyàn adara fún yín Ọlọ́run kó dáwọ́lé yín ẹ rí mo fẹ́ gbà yín níyànjú mo fẹ́ rọ̀ yín mo fẹ́ bẹ̀ yín ẹ lọ subscribe sí Mstarcomedytv ẹ máa rí n tó fọ́ọ̀nì lọ́pọ̀lọpọ̀ tẹ máa wò níbẹ̀ ṣùgbọ́n tó bá kọ̀ tẹ́ ò ṣe bẹ́ẹ̀ fúnra mi ni máa jó dátà yín tán.